Donald Trump tó ti sọ̀rọ̀ o ẹ̀yin èèyàn lórí àkọlù àwọn báńdíìtì lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lókè ọ̀yà lọ́hùn tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní kòpẹ́kòpẹ́ yìí ni àwọn báńdíìtì kan náà tún ya bo àwọn ilé ìjọsìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan lọ́jọ́ Sunday tó kọjá yìí ni o lọ́jọ́ 19 oṣù kínní ọdún 2026 tàwánú rẹ̀ yìí ẹ̀yin èèyàn wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́ àwọn tí wọ́n ṣá lórí wọ́n ṣá wọn lórí àwọn tí wọ́n pa dànù wọ́n pa wọ́n dànù bẹ́ẹ̀ sì ni wọ́n kó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ sínú igbó àwọn 177 ni wọ́n sọ wípé wọ́n kó wọnú igbó àwọn 10 nù wọ́n yọrí bọ́ àwọn 166 ní bẹ́lákàtà àwọn bandit lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé àwọn ìjọba ìpínlẹ̀ Kaduna àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna gbogbo àwọn security agencies pátápátá wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ elóku òru wọ́n fẹ́ fọwọ́ bò mọ́lẹ̀ kó má bàa kàn kálé kó má bàa kàn kókó ìgbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn private investigative team gbogbo ìgbìyànjú wọn pàbó ní ń já sí torí wọ́n ṣe ń gbìyànjú láti lọ síbẹ̀ láti lọ sáámi ṣe làwọn ọmọ ológun wa ni wọ́n ń dè wọ́n lọ́nà tí wọ́n jẹ́ kí wọ́n kọjá àmọ́ nígbẹ̀yìn kọ́ àwọn ọlọ́pàá padà jáde pé lóòótọ́ àti lódodo níṣẹ̀lẹ̀ òun ló ṣẹlẹ̀ ìgbà tó ti rí i pé àwọn ò lè fọwọ́ bò mọ́lẹ̀ mọ́ kò ṣeé fọwọ́ bò mọ́lẹ̀ mọ́ ó ti tàn kálé ó ti tàn kókó ó ti kan di oko lára ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nà ti gbọ́ Donald Trump jáde bẹ́ẹ̀ ló sọ lórí ọ̀rọ̀ yìí wípé àwọn bandits sì ń ṣọṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ìgbìyànjú àwọn ìjọba ní láti change narrative lójú Donald Trump wípé kò sí Christian genocide lórílẹ̀‐èdè Nàìjíríà ìdí gan rèé fọyín tẹ́ ò rántí ẹ rí i pé àwọn ìjọba Nàìjíríà wọ́n lọ bá àwọn lobbying company kan tí wọ́n bá sọ̀rọ̀ tó bá wọn change gbogbo narrative yẹn lójú Donald Trump pé nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà o kò kì í ṣe Christian genocide o tó ń sanwó tùlùtùlù tó ń san bíi $9 million ìròyìn yẹn ó kálé ó kákó ní nǹkan bíi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn báyìí ní ìsìn báyìí Donald Trump tó ti wá gbọ́ ìròyìn ti kan Donald Trump létí wípé àwọn bandit tún ṣọṣẹ́ o bẹ́ẹ̀ sì náà lọ ṣàkọlù sílé ìjọsìn ibo là ń lọ lórílẹ̀‐èdè yìí ẹ̀yin èèyàn àwọn kan ò sì fẹ́ kí Donald Trump gbórí wọlé àwọn tí ń solisíìdì fáwọn bandit lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pàápàá jùlọ lókè ọ̀yà wọn ò fẹ́ kí Donald Trump gbórí wọlé àwọn kan ń bẹ tó yẹ pé nídìí ìsọsí àwọn bandit gangan làwọn tí ń jẹ oúnjẹ òòjọ́ tiwọn bẹ́ẹ̀ sì ni wọ́n fẹ́ kí Trump kó gbórí wọlé kí ni ìjọba wa ń ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ wò ó dákọ̀dábọ̀ ẹ̀ súnmọ́ bí èèyàn mi o ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ń gbé yín débẹ̀ torí pé kí ni àwọn ìgbìmọ̀ kan wọ́n ti gbórí wọlé o láti orílẹ̀-èdè Amẹ́ríkà kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ń bẹ lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣàmì àwọn delegate tí Donald Trump tún rán wọlé wípé kí wọ́n bá wọn survey kí wọ́n máa fojú sí gbogbo nǹkan tí ń lọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá ni wọ́n ń wò ó bẹ́ẹ̀ sì ni Donald Trump sọ̀rọ̀ ó ní pé òun ò lè lajú òun lẹ̀ kí tàlùbọ́ kò bọ̀ ẹ wò ó kó tó di pé mo sọ̀rọ̀ Donald Trump fún yẹn jásá dójú ọjà náà ẹ̀yin èèyàn mi wọ́n bọ̀ ó ẹ má yí kú bẹ́ẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹ̀ ni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable Natural Herbal Remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmú kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable Natural Herbal Remedy ló kápá ẹ̀ Capable Natural Herbal Remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà fún Capable Natural Herbal Remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni bá bá gbà ṣe ẹ ṣe Capable Natural Herbal Remedy ló lè mú ẹ Capable. ẹ̀yin èèyàn mi Donald Trump jáde sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ló sọ wípé òun ò lè lajú òun lẹ̀ kó máa pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa bí wọ́n ṣe ń pa wọ́n yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà pé Amẹ́ríkà máa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí Amẹ́ríkà máa gbórí wọlé tó sì máa gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ làwọn kan ò sì fẹ́ kó gbórí wọlé tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní kòpẹ́kòpẹ́ yìí àwọn ìgbìmọ̀ kan jáde tó ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn àwọn àgbààgbà mùsùlùmí lókè ọ̀yà lọ́hùn
wọ́n túyáyá ni wọ́n túyàyà ní gbogbo wọn gbé placard Trump dání pé àwọn ò fẹ́ Trump nílé àwọn ò fẹ́ Donald Trump kó wá sórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ̀ bá fẹ́ kí Donald Trump wá ẹ wulẹ̀ ṣe nọ́mà ẹ yé pa àwọn kìrìsìtẹ́nì mọ́. Ilé ìjọsìn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ lọ́jọ́ Sunday ta ló tán yìí tó sì di pé wọ́n kidnap ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àtobìnrin àtọmọdé àtàgbà wọ́n kó gbogbo wọn wọnú igbó lọ. Ipò wo làwọn yẹn wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó wá jẹ́ pé àwọn yẹn ò lè fẹ̀dọ̀ lórí òróǹro láti sin Ọlọ́run wọn bó ti tọ́ àti bó ti ṣe yẹ. Ìyẹn lè ṣe kìrìsìtẹ́nì ní ìfọ̀kànbalẹ̀ ọkàn lórílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí gangan ni Donald Trump ń tẹnumọ́ wípé òun ò gbórí wọlé o tóun bá sì gbórí wọlé tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé gbogbo àwọn ìkìlọ̀ tí Donald Trump ti kọ́kọ́ ṣe ṣáájú ó ní pé tóun bá gbórí wọlé it will be fast, swift and furious. Ó lóun gun and blazing gbogbo àwọn bandits yẹn ni. Ó ní ìsọsẹ́ tóun ṣe ń kò pẹ́ yìí ó ní késekése nìyún o torí pé kí ni bàbá kàsàkàsà ń bọ̀ lọ́nà. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn delegate kan ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà báyìí tó jẹ́ pé wọ́n ní pé òpin gbọ́dọ̀ dé bá gbogbo massacre tí ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ọ̀rọ̀ genocide tó ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa pópin gbọ́dọ̀ dé bá ní kíákíá báyìí ni o. Ẹ wò ó nínú àwọn delegate tó rán wá arábìnrin kan bẹnu wọn fọ́nrán náà lẹ́ ń wò yẹn Alice Uka òun náà ní orúkọ ẹ̀. Òun tiẹ̀ wá ń bá àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ nítùbí ìnùbí wípé kó jẹ́ káwọn kìrìsìtẹ́nì lè ṣe ẹ̀sìn wọn nírọ̀wọ́rọ̀sẹ̀ kún fún wọn láǹfààní láti máa sin Ọlọ́run wọn bóyá tó àti bó ti ṣe yẹ. Èwo ní káwọn èèyàn máa sin Ọlọ́run lọ́wọ́ nínú ilé ìjọsìn níbi tó yẹ kápọ̀lọpọ̀ àwọn èèyàn wà kọ́kàn wọn balẹ̀ nínú ilé Ọlọ́run tó sì lọ ń bọ́ọ̀bù gbogbo wọn tó ń kidnap gbogbo wọn. Ìgbà wo la tó fẹ́ ṣe lè dà lórílẹ̀-èdè Nàìjíríà? Èèyàn mẹ́dàkùn dábàá ìjà darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ṣé bá ṣe máa bá lọ rèé lórílẹ̀-èdè Nàìjíríà táwọn bandit ó máa ṣọṣẹ́ lọ́tún tí wọ́n máa ṣọṣẹ́ lọ́sì? Òun lẹ́tí èyí tó ti ń gbórí wọ ilẹ̀ Yorùbá bọ̀ díẹ̀díẹ̀ yẹn tó bá yá náà ní ìsín nílẹ̀ Yorùbá wọ́n ní àgbùdọ̀ lọ chọ́ọ̀chì mọ́ àgbùdọ̀ lọ mọ́ọ̀sì mọ́ àgbùdọ̀ sí Ọlọ́run mọ́. Ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì o. Ohun tó bá dé bọ́jú ń padà bọ̀ wá dé bá mú o. Mọ̀kànmọ̀kàn báyìí ló yẹ ń kàn. Eléyìí tó kára àwò ń padà bọ̀ wá kára ẹ̀dẹ. Ẹ wo èmi ò ní sọ jù báyìí lọ lórí eléyìí tí mo mú wá fún yín ní sáà yìí. Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí ká bá mi fi èròǹgbà tiyín sí ìsàlẹ̀ fọ́nrán yìí. Ẹ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìpolówó ọjà yín lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ bá ń wo WhatsApp number tí ń bẹ ní òkè profile wa ń bẹ yẹn ẹ kàn síbẹ̀ ẹ kàn sí wa lára kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí ọ̀nà tí ẹ gbà àwọn ìlànà àtọ̀ tí a fi máa bá yín gbé àwọn advert yín sí àárín àwọn fídíò wa bóyá àárín lẹ fẹ́ kó máa wà ní o bóyá ọwọ́ wájú ni o àbẹ́yìn pátápátá àjọ dínàdúrà lórí èèyàn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa ẹ tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tí ò tí ì follow wa bí ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ lé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ lùsọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Balógun Kúyẹ̀ gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kóògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú àwọn òògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó ṣíọ̀ orí burúkú kì í ṣe tèmi bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928 èwo ni pé kí fáyíngì owó ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa bọ́mọkùnrin mi ìbá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì ẹsẹ̀ ti ń rónú ẹ̀yìn ti ń dùn
yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ ó jáde síta. ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pé 40 ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún 10 yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́. oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Ìjẹ̀bú ó wà lọ́wọ́ Ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín bó o bá ti lò ó kíá lára rẹ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928 aṣoríire o.